wo ẹ bá mi tọpa bọ́ọ̀lù nítorí Ànábì. Okiki Anobi kunfayakun so títí dé o pẹ̀lú gbogbo ara tó ń gbà yín mú ọmọ ẹ ṣàṣàlátù fún ọmọ oníṣẹ́lá ẹ̀rẹ̀ ṣàfọ̀mọ́ forúkọ Ọlọ́hun tó tóbi ẹ bá ti ṣetán kálọ̀kẹ́ ní afẹ́kì ọ̀dọ̀ Alhaji Ibrahim Akanbi lánà kò sọ́mọ náà Akanbi Babson PEGBA ọkọ̀ Kádíjàtù onírèlẹ̀ ṣámi. Okiki Anobi ọmọ àwọn Eniolohun wọ́n ló kí music worldwide ambassador láfíà ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́hun lórí Alhaji Ibrahim Akanbi Babson PEGBA tọ́lọ́wọ́n bá ṣe lọ́gọ̀ ọkọ̀ Kádíjà àkàndá Ọlọ́hun ni lówó tó fowó ṣàánú sani Babson PEGBA kẹ́kẹ́ ní bọ́dí ó sọ fà á lẹ́gbẹ̀rún tí kì bá ṣe fọlọ́hún sọ fún Ànábì wáyé mọ́ ìbá fi ewé kan nínú àwọn Ànábì o lọ́lá Ọlọ́hun lọ́wọ́ ẹ̀ ò ní tán lọ́lá kó ọkọ̀ Kádíjà. Ó yá o ẹ jẹ́ kí Babson o ọmọ wọn lẹ́dẹ̀ máa bọ́ ìwà ẹ̀ máa ń dá mi lọ́rùn ló jẹ́ kẹ́rì mi. Ó yá ẹ jẹ́ kí Babson o ọmọ wọn lẹ́dẹ̀ máa bọ́ ìwà ẹ̀ máa ń dá mi lọ́rùn ló jẹ́ kẹ́rì mi. Ẹ máa jẹ́ kí Babson o PEGBA ẹ jẹ́ kí Babson o ọmọ wọn lẹ́dẹ̀ máa bọ́ ìwà ẹ̀ máa ń dá mi lọ́rùn ló jẹ́ kórì mi o. Ẹ jẹ́ kí Babson o ọmọ wọn lẹ́dẹ̀ máa bọ́ ìwà ẹ̀ máa ń dá mi lọ́rùn ló jẹ́ kẹ́rì mi. Àṣọdá kan bí nire ó dá ká túnra bí alákànbí dára púpọ̀ bó ṣe ń ṣe ni ó máa ṣe lọ. Ẹ jẹ́ kí Babson o ọmọ wọn lẹ́dẹ̀ máa pọ̀ ìwà ẹ̀ máa ń dá mi lọ́rùn ló jẹ́ kẹ́rì mi. Bí yẹn bá jẹ́ ní ire tó dá kó láyàre bí ò bá dẹ́ láyàre ayé ò ní mọ̀lẹ́ ní ire Alhaji Kádíjà dára púpọ̀ lọ́njẹ́ kẹ́pẹ́ fúnra yín. Ẹ jẹ́ kí Babson o ọmọ wọn lẹ́dẹ̀ máa pọ̀ ìwà ẹ̀ máa ń dá mi lọ́rùn ló jẹ́ kẹ́rì mi. Alhaji Ibrahim Akanbi kunfayakun Alhaji Ibrahim Akanbi PEGBA ọmọ wọn lẹ́dẹ̀ máa pọ̀ bàbá láìpẹ́ gbaná ti bí ẹ lọ́mọ bàbá Faridatu bàbá Sofiyatu bàbá Jemilatu bàbá Jemilatu bàbí kí olórí ọba ajá Kádíjàtù ọmọ wọn nílé ògo ìlú tó ní bàjẹ́ o ẹ bá ṣe mí lóore wà láyé ẹ ó ní kábàámọ̀. Ẹ jẹ́ kí Babson o ọmọ wọn lẹ́dẹ̀ máa pọ̀ ìwà ẹ̀ máa ń dá mi lọ́rùn ló jẹ́ kẹ́rì mi. Okiki o ó torí PEGBA kí ẹ̀dẹ̀ máa kó arógùn tí bá ti rẹ̀ ní tó ṣe gudugudu méje yàyà mẹ́fà o ìṣe lórí mi máa wù. Ó torí PEGBA kí ẹ̀dẹ̀ máa kó arógùn tí bá ti rẹ̀ ní tó ṣe gudugudu méje yàyà mẹ́fà o. Okiki Anobi ọmọ àwọn Eniolohun dáwà lọmọ tìmí àgbálẹ̀ bí àgbàjálẹ̀ àmàrún gbàdọ̀ lálù àrùn búburú wọlé ẹdẹ ajagamẹtẹrẹlẹ ẹdẹ ọmọ gidi tuntun òṣèlú dáná ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ó wúlò láàrùn iwájú ọlọ́pàá o kò ṣe gbámú ẹ̀yìn ọlọ́pàá o kò ṣe dìbò arìngbùngbùn ọlọ́pàá iná làlá ọmọ Ìkòyí ẹ̀sán ọmọ olótú ẹ̀sán ìgbélolúkọ yìí ń gbé kó fi gbégboro nítorí òjò kọ́ nítorí ògùn ní nítorí àti fi àkàtà kó tó bó níjà lẹ́rù. Ìkòyí ẹ̀sán ló ní tó bá dọjọ́ ogun ẹ pè mí o ẹ̀yin mọ̀ sí mi gbọ́dọ̀ ọjọ́ ẹ̀kẹ́ ìbọn fàáyínà tí wọ́n ka níbi tó ti dáná rọ ìbọn fàáyínà lójú àwọn òbílẹ̀ jẹ́ èèyàn. Ó torí PEGBA kí ẹ̀dẹ̀ máa pọ̀ arógùn tí bá ti rẹ̀ ní tó ṣe gudugudu méje yàyà mẹ́fà o ìṣe lórí mi máa wù. Okiki Anobi Muhammadu Rasulullah ọmọ àwọn Eniolohun ọba.